ta la lè wò láwòkọ́ṣe nínú ayé ṣé rò pé Oríyọmí Hamzat ṣe wò láwòkọ́ṣe abẹ́ rò pé pásítọ̀ Àgbàlá Gabriel yẹn ṣé rò pé ó ṣe wò láwòkọ́ṣe ẹ̀yin ènìyàn àbòsí yín ti pọ̀ jù àbòsí ẹ̀yin èèyàn ti pọ̀ jù nínú ayé tá a wà yìí pàápàá jùlọ Yorùbá kí ló dé tó jẹ́ pé tí àwọn téèyàn bá ṣe mistake kékeré gbogbo èèyàn àtàfà àti pásítọ̀ máa jẹ́ lórí social media láti wá takoro ẹni ẹ láti wá sọ àṣìṣe tí èèyàn ṣe gbogbo aláàmà pariwo téèyàn kan bá sàbúrú kan nísìnyí gbogbo aláàmà bọ́ sórí social media àtàmà pariwo lágbájá o aláburú ni o tàmẹ́dọ́ aláburú ni o làkàtẹ́jú aláburú ni o kí ló dé kí ni rísìn tó jẹ́ pé tíyàn bá ń ṣe dáadáa díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹni tí bá ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá máa ń pariwo ẹni tí ń ṣaburú wọn kì í pariwo ẹni tí bá ń ṣe dáadáa sẹ́ẹ̀rí pé àbòsí lélẹ́yìn àbòsí ńlá gbáà ni ráàsù ní hikima khashiyatullahi olórí ọgbọ́n nínú ayé tá a wà yìí òun náà ni kéèyàn jẹ́ kíni kéèyàn ọjọ́ olùpayọ Ọlọ́run ìjẹ́mi àti ẹ sáà ń fi ìpayọ Ọlọ́run ṣe tá ń ṣe tá a bá ń fi ìpayọ Ọlọ́run ṣe gbogbo ń tá ń ṣe tá ń rí aburú àwọn èèyàn tá ń sọ tó bá jẹ́ pé lóòótọ́ ló ń lo ìpayọ Ọlọ́run pẹ̀lú bó ṣe rí aburú àwọn èèyàn tó ń sọ kí ló tó rí dáadáa àwọn èèyàn tó lè sọ èmi ń sọ mọ̀ màá tó tó sọ practically I'm saying it practically ẹ̀sìn ò lè tún ayé ṣe ẹ̀sìn kò lè tún ayé ṣe ìwà la lè fi tún ayé ṣe orílẹ̀-èdè tí ẹ̀sìn ti gbalẹ̀ jù àti kírísítẹ̀nì àti mùsùlùmí lágbàáyé Nàìjíríà wà nínú best nínú one of the country lágbàáyé tí ẹ̀sìn tó gbalẹ̀ ń bẹ dáadáa níbi tí mọ́sálásí ti pọ̀jù lágbàáyé ní Nàìjíríà wà níbi tí chọ́ọ̀chì ti pọ̀jù lágbàáyé ní Nàìjíríà wà ẹ̀dá sẹ́sìn wà gbà ẹ̀sìn gba ìwà burúkú lọ́wọ́ rẹ̀ sẹ́sìn gba ìwà burúkú lọ́wọ́ rẹ̀ sọ́gbọ̀n àbúrúkú ti bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ṣé ẹ kó orílẹ̀-èdè rí báyìí tó bá jẹ́ pé ẹ̀sìn torí àwọn tí ń rùlù wa àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè tí ó bá jẹ́ mùsùlùmí yóò jẹ́ kírísítẹ́nì kí ló ní tásí ọ̀gbà ìwà burúkú ti bẹ lọ́wọ́ wọn tí ọ̀gbà burúkú ti bẹ lọ́wọ́ èmi àti ẹ torí ìdí eléyìí ẹni tí ẹ̀sìn bá gba ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ẹ̀sìn tó wá kọ níwà rẹ̀ pé èèyàn máa ṣe dáadáa nílí tírú ẹni nìyẹn wá ń ṣe dáadáa láwùjọ kí ló ní táàní yin irú ẹni yẹn ó yẹ ká yìn wọ́n ẹni tí ẹ̀sìn tó gba ìwà burúkú lọ́wọ́ ẹ̀ tí ẹ̀sìn wá kọ níwà rẹ̀ tá a bá irú ẹni bẹ́ẹ̀ nínú Islam irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká kan sára sí ó yẹ ká yìn tá a bá rírú ẹni bẹ́ẹ̀ nínú kìrìsìtẹ́nì irú ẹni bẹ́ẹ̀ ó yẹ ká kí kúṣẹ́ torí pé khairun nas man yanfa'un nasa Aláàjì Oríyọmí Hamzat àti ẹkúṣẹ́ pásítọ̀ Àgbàlá Gabriel ẹkúṣẹ́ ẹ lè má rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n gbé kúdòs fún yín o bínú ayé ṣe rí nìyẹn o ìgbà tẹ́ ń ṣe dáadáa kódà àwọn kan bẹ tẹ́ pé ibi tẹ́ ti fẹ́ ṣìṣe náà fẹ́ náà wá Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣiṣe o pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní ṣìṣe torí pé tẹ́yàn bá ti ń ṣe dáadáa bí Aláàjì Oríyọmí ṣe ń ṣe yẹn tẹ́yàn bá ń ṣe dáadáa bí pásítọ̀ Àgbàlá Gabriel ṣe ń ṣe yẹn àwọn kan bẹ tẹ́ pé inú wọn ò dùn ní inú wọn dẹ̀ máa bàjẹ́ kú ni tí wọ́n lọ jókòó wọ́n wá máa wo pé ìbòlẹ̀ ní ìdíbẹ̀ ṣe ọjọ́ tí irú àwọn yẹn bá ṣe mistake kékeré àwọn ni wọ́n kọ́kọ́ jáde sórí social media pé wá wo Oríyọmí o ó ṣe gbọ́ sàwó ẹwà Àgbàlá Gabriel o ó ṣe gbọ́ sàwó lọ́jọ́ táwọn ọmọ èyí dẹ̀ ti ń ṣe dáadáa nínú ayé ẹni tí òrùkú lè kò ní láyé odò nílé lórí látara wọn ẹni tí òrùkú lè ralẹ̀ ọdún ralẹ̀ ẹni tí òrùkú lè ní ọkọ̀ lò tó ń lè wa ọkọ̀ tó ń lè ní mọ́tò tara tó wọ́n fi kú ó do ní mọ́tò ara rẹ̀ ẹni tá a bá kọ oríire mọ́ ẹni kankan tí ó sọ oríire látara rẹ̀ sí Ọlọ́run ṣe lọ lóríire lọ́jọ́ káwọn èèyàn máa sọ látara yẹn mo bá ń dúpẹ́ o oríire náà ní dìbàjẹ́ ẹ jẹ́ ká appreciate àwọn tí bá ń ṣe dáadáa láwùjọ ẹ jẹ́ ká appreciate ẹ jẹ́ ká wá èèyàn pàápàá jùlọ wá Yorùbá ẹ jẹ́ ká máa appreciate àwọn tí bá ń ṣe dáadáa láwùjọ kó ní wọ́n lè bá máa wú kí ni wọ́n lè máa dùn ká lè bá àmọ́ pé táwọn ṣe yẹn tó dáa ni ká lè mọ̀ bẹ́ẹ̀
ṣùgbọ́n kéta mà pọ̀ nílẹ̀ Yorùbá o àbòsí mà pọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lá Oríyọmí Hamzat ti ṣe àwọn kan tó ń ga o ọ̀pọ̀lọpọ̀ tí Àgbàlá Gabriel ṣe ẹgbẹ́ sì sílẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn sẹ́gbẹ́ kan ẹni tó lè kún ayé ṣe ó ní ìwà dáadáa ló lè kún ayé ṣe àwọn ẹ̀sìn pọ̀ ẹ̀sìn ti kọ̀ rẹ̀ ní ẹ̀sìn ti pọ̀ nílẹ̀ Yorùbá rẹ̀ ní dáadáa ló wọ́n dáadáa wọn kò sí dáadáa ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ tí ó tu ọkọ̀ tí ò lè lò kan tí ó fi kú yóò tó kalẹ̀ sínú ọgbà yóò máa kọ́lé kiri bí ẹyẹ bẹ́ẹ̀ náà nínú àwọn àbá ọkọ̀ tí ò lè lò kan tí ó fi kú ó máa tó kalẹ̀ sínú ọgbà a máa kọ́lé kiri bí ẹyẹ kò sí stéètì tí àbá ní ònílé sí kò sí stéètì tí pásítọ̀ ní ònílé sí bọ́ ẹ béèrè lọ́wọ́ wọn nínú ẹbí wọn sánjàǹfààní wọn ládùúgbò wọn sánjàǹfààní wọn nínú àwọn ará ọ̀rẹ́ wọn tí wọ́n jàǹfààní wọn kò sí àwọn ńlá àwọn jùláyé sí ẹ̀sìn sọ wá gba ìwà burúkú ti bẹ̀rẹ̀ wọn ẹni tí ẹ̀sìn ọba ti gba ìwà burúkú ọwọ́ rẹ̀ olórí ibú ni bẹ́ẹ̀ ni olórí ibú ayé ohun ọ̀run ni ọlọ́gbé ẹ̀sìn lórí òsì láàánú ọmọ nìkejì mo kí ń kúṣẹ́ Alhaji Oríyọmí Hamzat mo kí ń kúṣẹ́ Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel mo kí ń kúṣẹ́ ìwà láàbì tún ayé ṣe kìí sẹ́sìn gbogbo àwọn ẹlẹ́sìn àwọn ẹ̀sìn ní o mọ̀ fẹ́ máa fọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà alẹ́ ẹjá ìwà tún ayé ṣe irrespective of religion ẹjá sí dáadáa sí àwọn èèyàn ká sí dáadáa síra wa àwọn tó kù díẹ̀ fún láwùjọ ká kún wọn lọ́wọ́ ká ṣe ìkúnlọ́wọ́ fún àwọn èèyàn láwùjọ gẹ́gẹ́ bí àwọn tí a ń sọ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ǹjẹ́ wọ́n lè fi ṣé àwọn ọmọ aráyé lè wo èmi láwòkọ́ṣe rí wọ́n náà bíra rẹ léèrè pẹ̀lú ìwà tí ń bẹ lọ́wọ́ mi sọmọ aráyé lè wo èmi láwòkọ́ṣe rí ìwọ náà tó ń gbọ́ mi pẹ̀lú ìwà tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà sóyè àwọn ọmọ aráyé sán lè wo náà láwòkọ́ṣe rí ṣùgbọ́n pásítọ̀ Àgbàlá Gabriel Oríyọmí Hamzat àwòkọ́ṣe dáadáa ní láwùjọ kọ́lọ́mọdé ọ̀tá fún yín pẹ̀lú ẹ̀ní sùn láéláé àti gbogbo ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe dáadáa ní kọ̀rọ̀ táyé ọ̀mà ẹ̀yìn tẹ́ ẹ̀mà láńsọ yìí àwọn táyé ọ̀mà ti ẹ̀pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń ṣe dáadáa pásítọ̀ kan náà ń bẹ ní sáìdì Imo State sáìdì ilẹ̀ Igbo tó náà máa ń ran àwọn èèyàn lọ́wọ́ gan ọlọ́run ọmọ iye ọmọ tó náà kó sábẹ́ pásítọ̀ lọ náà bẹ́ẹ̀ náà ni ó ń bẹnu àwọn àfà tó yẹ pé wọ́n ṣùgbọ́n wọ́n kéré àwọn tí wọ́n ní tán níwà dáadáa kéré ẹ̀sìn lọ́kàpọ̀ ọlọ́run sí wálẹ̀ ní dáadáa jàre ẹni ṣubú láíláí o gbogbo yẹyẹ pátá tẹ́ dúró ti dáadáa tẹ́ ṣe dáadáa láì appreciate yín o àmọ́ lórí a sì appreciate yín pẹ̀lú òwò ọlọ́run nǹkan yóò ní tán láíláí Alhaji Oríyọmí ìṣolówó pásítọ̀ Àgbàlá Gabriel náà ìṣolówó ṣùgbọ́n ọlọ́run bá ó ń ṣe ìkúnlọ́wọ́ ó ń sọ àwọn èèyàn dúró látara wọn ó ń sọ àwọn èèyàn dúró látara wọn ó rí etí ọ̀nà kò ní tán láíláí àtàwa náà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá ṣe program yìí orí wa ò ní tán láíláí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin ẹ jẹ́ àti dáadáa pé o salamu alaikum.